Ẹ̀kọ́ ńlá gbà lóhun tó ṣẹlẹ̀ nílùú Ìwó lórí ikú ọ̀kan lára àwọn àlfáà àgbà nílùú Ìwó tó ṣẹlẹ̀ tí wọ́n jáde láyé ní òní nílùú Ìwó. Tí wọ́n bá pé ẹ ṣayé ire, ọ̀pọ̀lọpọ̀ rò pé bóyá wọ́n ń ṣeré. Tí wọ́n bá sì pé ẹ múra ṣẹ́ṣìn, ọ̀pọ̀lọpọ̀ ó ní kí ni àwọn karambání ń wí. Ẹ wo ohun tí ẹ̀sìn ṣe fún bàbá wa Amiru tí gbogbo èèyàn mọ̀ sí bàbá alàgbà nínú ìjọ Islahudeen tí ilé wọn wà ní òkè ọlá o. Ẹ̀yin náà ẹ wo nǹkan. Ọ̀rẹ́ mi, ọmọ ìyá mi, tó bá ti wà lójú ọ̀nà yìí, ojú ọ̀nà kí lọ́lọ́run sọ kí l'Ànábì sọ. Mọ̀mọ́ yẹ, mọ̀mọ́ gbó. Bàbá ní ẹ gbé bọ́ta yìí o. Nígbà tí bàbá ń bẹ láyé, bàbá yìí kànkà. Wọ́n kẹjọ lọ bá wọn, wọ́n kó gbogbo ẹ̀ lọ bá wọn. Bàbá ní ẹ ń gbé lọ yìí o. Bàbá máa rìn fúnra wọn. Nígbà tí ẹ ń bẹ láyé, bàbá dẹni tí wọ́n ń gbé lọ o. Ikú. Kódà àwọn èèyàn tó tẹ̀lé bàbá ní padà. Igbó tẹ́ làwọn èèyàn ń lọ tẹ́ ń wò yìí o. Igbó tẹ́ làwọn èèyàn ń lọ yìí o. Igbó tẹ́ rè o. Igbó tẹ́ làwọn èèyàn ń lọ yìí. Ẹ̀kọ́ tá a fẹ́ ń lò ni pé ẹ wo báwọn èèyàn ṣe ń rọ, ẹ wo àwọn òyìnbó ṣe rọ kiri ká bàbá. Ẹ wo àwọn òyìnbó ṣe rọ kiri ká bàbá. Wọ́n tún tẹ̀lé wọn wọ igbó tẹ́. Àtọ̀dọ́, àtàgbà ló tẹ̀lé bàbá wa Amiru ìjọ Islahudeen. Ẹ wo báwọn èèyàn ṣe ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ wo báwọn èèyàn ṣe tó wọlé. Bọ́nà ẹ ṣe jìn tó àwọn èèyàn tó dé bẹ́ẹ̀ pèsè. A tẹ̀lé wọn dé bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi, ìwọ náà wo irú àwọn èèyàn tó wà ní ibi ìsìnkú yìí. Ǹjẹ́ ní àwùjọ tí wọ́n rìn sí, àwọn tí ń bá ọ dámọ̀ràn, àwọn tí ń jókòó sí àjọrú àwọn tó wà níbí. Ṣé tí ìwọ náà bá jáde láyé, ṣé irú àwọn tó wà níbi ìsìnkú bàbá wa alàgbà ẹ̀, ṣé irú wọn náà ni ó wà níbi ìsìnkú ti ẹ náà? Ṣé ìwọ bá wọn górí èèyàn? Àbí irú ìjọ wo ni ìwọ wà? Àwọn wo lọ ń bá ṣe? Àwọn wo lọ ń bá tò? Ṣé àwọn ìjọ ẹ̀sìn òpé mọ́ sọ̀rọ̀ ṣó lọ ń bá káàkiri? Rántí pé tó bá dijọ́ tó bá jáde láyé, àwọn náà wọn ó dúró tì ọ́ o. Àwọn náà wọn ó kírun sí ọ lá o. Ṣùgbọ́n máa rántí pé Ànábì Sallallahu Alaihi Wasallam sọ pé tí Mùsùlùmí ogójì tí ó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tó bá kírun sí òkú Mùsùlùmí kan lá, ó di dandan kí òkú wọn rá foríjìn Ọlọ́run. Ǹjẹ́ ní àwọn tí wọ́n rìn pẹ̀lú tó gójì ni wọ́n bá kírun sí ọ lá sọ́kàn rẹ balẹ̀. Ǹjẹ́ ní wọn ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run? Ìwọ gan wo irú àwọn èèyàn tó wà láàrin. Ẹ̀yin èèyàn wa, ẹ bá ni wo àwọn tó wà láàrin. Sí àjọ àwọn ẹ̀sìn òpé mọ́ sọ̀rọ̀ bí. Wọ́n yé sára wọn o. Kò jọra wọn. Lẹ́yìn tí wọ́n ṣàdúrà fún wọn tán, ní àtún wọn kálukú bá túká ní wọ́n padà lọ lé. Ó kú bàbá wa alàgbà. Ó kú wọn kú sí ọwọ́ wọn o. Oníkálukú padà o. Bàbá wa alàgbà wọ́n darapọ̀ mọ́ àwọn ará ilẹ̀ o. Wọ́n ti bọ́ síwájú Ọlọ́run Ọba. Wọ́n á bẹ Ọlọ́run Ọba kó ṣe ìṣirò iṣẹ́ ní rọ̀rùn fún wọn o.